kalẹ̀ o èmi ọmọ yín olólùfẹ́ yín náà ní ìmọ̀lẹ́wà ìkọ́ni mi ọmọ olókun ọlà ọmọ olókun tí ò lẹ́sìn awa nìkan ọmọ tó sọ̀yọ́ lérò ọmọ akékòóyè ọmọ nìkan ariwo jọ̀kọ̀tọ̀ nìkan àjìfà mo gún wà kí n tó wọ̀ sáàfin èdè síwájú mo lémi lọmọ elédè tí ń fèdè pèdè láàrin elédè àgbààgbà èdè mo ti dé ẹ wá nǹkan fìdílé ẹ mọ́ bá ń kalọ̀ lórí àwọn àṣìṣe tó wọ́pọ̀ ni mo fẹ́ ṣe àtúnṣe níbẹ̀ tí a bá béèrè lọ́wọ́ ọmọ ilé ẹ̀kọ́ wípé níbo ló ń lọ ọmọ á ní mò ń lọ ilé ìwé rárá o kì í ṣe ilé ìwé ohun tí ó tọ̀nà ní ilé ẹ̀kọ́ nítorí pé ilé náà dúró fún ilé ẹ̀kọ́ ibi tí a ti ń kẹ́kọ̀ọ́ ṣùgbọ́n tí a bá sọ pé ilé ìwé túmọ̀ sí ibi tí à ń kó ìwé pamọ́ sí bákan náà àṣìṣe mìíràn tá a bá sọ pé ó yá ṣí ìwé rẹ tàbí ṣí bíbélì rẹ sí ojú ewé kẹrin kì í ṣe ojú ewé kò sí ní tó ń jẹ́ ojú ewé nígbà tí kò sí àṣà mọ̀ọ́kọ-mọ̀ọ́kà ni ó jẹ́ kí àwọn bàbá wa láyé àtijọ́ máa lo ojú ewé wọ́n sọ pé a ti kọ́ nítorí pé gbogbo nǹkan tí wọ́n máa ń kọ nǹkan sí ibi ewé wọ́n lè kọ́ sára ògiri ṣùgbọ́n ní ìsìn tí àṣà mọ̀ọ́kọ-mọ̀ọ́kà ti dé ojú ìwé ni a ó máa lò kì í ṣe ojú ewé o bá mi ṣí sí ojú ìwé kẹrin a ò rí jù báyìí lọ lọ́jọ́ tòní ẹ gbọ́ wọ́n ní yìnyín kẹ́ni lè ṣe mí sí ni wọ́n dẹ̀ ní ẹni tí ò bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà lẹ́nì kejì rẹ̀ ìrànlọ́wọ́ tó lè ṣe fún mi ni pé kó o like fídíò yẹn ẹ̀yà like ẹ̀ kó o comment kó o dẹ̀ share rẹ̀ mímú Yorùbá yè kí ó sì wúlò ẹ ṣé.